Gbogbo ẹ̀yin tí ẹjọ́ mọ̀ ìyá wa both Ahlus-Sunnah and Sufi, èmi ọ̀bẹ ní kankan sọ̀tà, as long as tó bá ti jẹ́ mùsùlùmí o ò ní ṣòro kankan pẹ̀lú mi. O lè rìn ẹ̀rọ kọ́mọ bú mi kọ́ mẹ́sẹ̀sán ní ìsìn nínú ọkọ̀ jẹ́ ẹlẹ́bọ àbí kọ́ jẹ́ kìrìsìtẹ́nì tí tọrọ òye tàbí mùnáfíkì mùsùlùmí ní ọmọ bú mi kọ́ mẹ́sẹ̀sán. Kí mo gbé wá ni pé Sheikh Labeeb ti sọ̀rọ̀ o, wọ́n ti tún ọ̀rọ̀ wọn sọ o, wọ́n sì yànnàná ọ̀rọ̀ wọn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ tó bá ní làákàyè tó bá lọ́gbọ́n. Èmi ò bú Sheikh Labeeb o, mo ṣẹ̀ṣẹ̀ gbà pé òdodo ni táwọn èèyàn tí àwọn èyí tẹ́ ń sọ̀rọ̀ nípa Sheikh Labeeb fún mi pé bàbá ẹ̀rọ kan fúyẹ́ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ kíní kankan, mo ṣẹ̀ṣẹ̀ rí pé òdodo ní pọ́kàn máa yí fúyẹ́ tòótọ́. Wọn ò pè mí, èmi náà ò pè wọ́n, ń bá tí wọn kan, ṣùgbọ́n mo wo program kan tí wọ́n ṣe láìpẹ́ yìí, wọ́n yànnàná àwọn tí wọ́n bá wí ká sì má parọ́ tòótọ́. Àwọn tó já Ahlus-Sunnah náà ń complain nípa àwọn èèyàn yìí. Bó láti wà táà ní lè manage àwọn èèyàn, à ní lè manage ara wa. Kódà ọkọ tí ó bá lè manage ìyàwó nílé kò lè níyàwó. Sheikh Labeeb ní yànnàná àwọn tí wọ́n bá wí, wọ́n sì sọ àwọn tí àwọn èèyàn rò pé àwọn bá gbèsè pé àwọn ọba wọn wí, wọ́n ṣàlàyé rẹ̀. Sheikh Labeeb, ìmọ̀ yóò ní ìjọba o, ojú ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín o. Mo á fẹ́ kẹ́yìn tí ẹ̀yin náà tẹ̀yìn rọkọ rọ́dù fáwọn èèyàn, mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ látara ìṣesí yìí. A ní láti mọ yẹ̀yẹ́ èèyàn, tẹ́ ẹ bá fẹ́ ṣàtúnṣe èèyàn, ẹ jẹ́ káwọn yín ọ̀rọ̀, káwọn yín ọ̀sẹ̀ káwọn yín ọ̀rọ̀, ẹ ṣàtúnṣe pẹ̀lú òtútù. Ọ̀nà wo làmẹ́tì sọ̀rọ̀ ní ká gbà pé ó ní ká pèpè pẹ̀lú làákàyè àti ọgbọ́n àti sùúrù. As long as pé èèyàn bá ti declare gẹ́gẹ́ bí pé òun ti dẹ́lẹ́bọ, òun ò ṣe Islam náà o, a lè sọ di kèfèrí. Sheikh Labeeb, èmi dúpẹ́ lọ́wọ́ yín, ṣùgbọ́n mo wá fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín, mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ Sheikh Labeeb. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ rántí pé gbogbo apápátá àti ọ̀tún àtòsí àti gbogbo ẹ̀, àtẹni tí ń bú yín o, àtẹni tí ń bú gbogbo èèyàn, àtẹni tí ń condemn èèyàn àti gbogbo ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ rántí pé gbogbo wa nǹkan kan ló so wá pọ̀ o. Kalimatu la ilaha illallah ló so gbogbo àpọ̀, Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ló so gbogbo àpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ rántí ẹ̀, mo fẹ́ kẹ́ wá rí eléyìí, ẹ dákun, mo fẹ́ tọrọ ní o, tó bá ṣe é ṣe kí ọba ṣe é ṣe, a lè fi tipa mẹ́sìn lòdò, a lè fi tipa fún lómi mu. Mo fẹ́ tọrọ ní, ẹ dákun, ìfẹ́ kẹ́ fún àwọn èèyàn lésì mọ́, ẹ dákun lóòótọ́ lọ, ìfẹ́ kẹ́ fún wọn lésì, kódà ìfẹ́ kẹ́ fún wọn lésì rárá lórí tó wà nílẹ̀ yẹn, mọ́ fún wọn lésì mọ́, ẹ dákun lóòótọ́ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, tẹ́ ẹ̀yẹn náà ọ̀rọ̀ yín, torí pé ìtẹ́ ẹsẹ̀ yìí yóò jẹ́ àbùkù fún àwọn ẹlẹ́bọ tí wọ́n rò pé bóyá àwọn kan lè ń bá wí. Ẹ̀yin ẹlẹ́bọ market lójú yín ti bọ́ àbí òtí ìbò. Sheikh Labeeb ní orin táwọn ń kọ àwọn tẹ́ ògùn ń bá wí nǹkan ní ń bá wí o, ibi ẹ fọkàn sí ọ̀nà ọgbà bẹ̀. Ẹ̀yin ẹlẹ́bọ lẹ́yẹ kábùkù, àní Islam ò lè túká, Islam ò lè bàjẹ́ nílẹ̀ Yorùbá. Bá a ṣe wà ní táwa bá ń jà, a lè mọ ẹja kí ní wá bí ra ní ìsìn àtù ọ̀kan wá ti yọ. Tẹ́ bá fẹ́ mọ̀ bóyá àwa mùsùlùmí aṣọ̀kan àbá aṣọ̀kan, ẹ sí igun sí kan lára wa wò, ẹ pè kan níjà lára wa wò. Nígbà bú abẹ́ òkúta gidi ń jẹ́ ni tí kan ní bú abẹ́ òkúta gidi, ṣé Sufi lẹ́ ń tẹ́ tó mú bọ́ọ̀dà fọ́tò. Ẹ̀ta wa ń pẹ́ wò, báwa la nílùú ni, bẹ́yìn lẹ nílùú ni, ẹ̀ta wa ń pẹ́ wò, bá a pín, bá a ṣọ̀kan, ẹ̀ta wa ń pẹ́ wò. Ẹ̀yin ẹlẹ́bọ, ẹ̀ta wa ń pẹ́ wò, bẹ́ẹ̀ ní kàbùkù wo, ẹ̀ta wa ń pẹ́ wò. Àwa mùsùlùmí ò pín, ìjà yẹn ara wa lájọ́ ń jà, ìjà yẹn ara wa. Yorùbá bọ̀ wọ́n tọmọ ìyá méjì bá wọnú ilé kan tí wọ́n jọ lọ sọ̀rọ̀, tí wọ́n wá rẹ́rìn bọ́ta, wọ́n tanra wọn jẹ ni. Ṣùgbọ́n tí wọ́n bá lójú bọ́ta, wọ́n tún bá wọn sòdodo ọ̀rọ̀, ní tó fà wá mùsùlùmí tí ọ̀rọ̀ wa fi mọ́ takora ń gbà mẹ́nu. Ṣùgbọ́n yẹn
ẹ tara yín nígbà pé ń tẹ́ gbé lọ́wọ́ ẹ̀tàn ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀ tara yín ń tẹ́ gbé lọ́wọ́ ẹ̀tàn ni so ìdí nù ẹ̀yẹ lẹ́bọ bọ́ọ̀rọ̀ yín ṣe jẹ́ nìyẹn ó dàbọ̀.